ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o ẹ kú déédéé àsìkò yìí ọ̀dẹ̀ ọdún bí o ṣàlàáfíà lẹwà ṣàlàáfíà la tún bá yín lónìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàgbádùn lítírésọ̀ Yorùbá gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè ọ̀dẹ̀ ọdún bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ojú tún rójú ẹ̀mí tún rẹ̀mí lónìí gbogbo ẹ̀yin èèyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ káalẹ́ o ṣàlàáfíà lẹwà gbogbo ẹ̀yin èèyàn wa nílẹ̀ Gẹ̀ẹ́sì ẹ ǹlẹ́ ń bẹ̀ ẹ káalẹ́ o ṣàlàáfíà lẹwà gbogbo ẹ̀yin èèyàn wa ní Canada ẹ̀yin èèyàn wa lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá a wà yìí ẹ mọ̀ káàsán ó ní ọ̀dẹ̀ òdùbí o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pa tún rí oore ọ̀fẹ́ àti àǹfààní gbà láti pàdé ara wa lórí ètò àkàgbádùn lítírésọ̀ Yorùbá pẹ̀lú olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè ẹ ṣeun o ẹ wí fálára ẹ sọ fájèrò ẹ bá ń wí fún ọwárangún àga apá tún ti dójúde fún ti òní o bá a ti ń ṣètò náà ni ẹ̀ ń wò live and direct bí àṣà àwọn olóyìnbó bí mo ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà lẹ́ ń wò mí yìí ẹ bá ń jí àwọn tí wọ́n bá ti sùn pé olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè àtúntì borí afẹ́fẹ́ fún tòní lágbára lọ́wọ́ Elédùmarè àkúkú ní súra wa èmi ò ní sú yín o ẹ̀yin náà ò sì ní sú mi ní agbára lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ bá ṣe ń bọ́ sójú ìkànnì náà ni n ó mọ̀ bí ẹ̀yin sí tí n ó sì mọ̀ dárúkọ yín ẹ mọ́ gbàgbé o pé ìkànnì mẹ́ta gbáǹkọ́gbè òun náà ni ẹ ti ń wò mí bí mo ti ń ṣe ètò lọ́wọ́lọ́wọ́ yìí mo wà ní YouTube @Kọ́lá Ládòkè ní ìkànnì tẹ́ ẹ ti rí mi wò bó bá jẹ́ TikTok @Akọ́láwọlé Facebook òun dúró gidigba síbẹ̀ ni abala méjì òun náà ni ètò yìí pín sí bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ abala àkọ́kọ́ òun la ti ń gbara wa nímọ̀ràn fún ọ̀rọ̀ ìyànjú kan àbó míì abala ìkejì òun náà ni a ti ń ka lítírésọ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi láti ọdún tó pẹ́ látọjọ́ tó pẹ́ ẹ̀yin náà ti mọ̀ bá a ti ń ṣe é lórí ètò yìí pápápá òun náà ni a sì ṣètò fún tòní bí mo bá ti ń rí yín tẹ́ ẹ wà láwọn ìkànnì náà ni n ó mọ̀ dárúkọ yín torí ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ̀ dúró de ọlọ́sìnsìn bẹ́yìn ò sí ń bẹ̀rùn èmi ò sí ń hà yín ọlá àbàtà ní mọ́dò sàn ọlá bàbá ọmọ náà ní mú ọmọ yẹn tó nílùú Ìbàdàn akú palẹ̀mọ́ o gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn káàkiri àgbáyé nílé lóko akú palẹ̀mọ́ o akú àmójúbà Olúbàdàn tuntun Olúbàdàn tuntun ni àsìkò ìwúyè ó ti ń kànlẹ̀kùn wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí náà kọ́ ni lágbára lọ́wọ́ Elédùmarè àsìkò ọba tuntun ọba sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà àsìkò wọn ó tù wá lára o wọ́n pẹ́ bí mọ́pẹ́ ṣe é pẹ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ìrùkẹ̀rẹ̀ ó dókinní o lágbára lọ́wọ́ Elédùmarè Ìbàdàn ó sì yín pẹ́ o kábíyèsí ọba sẹ́nítọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà mo kí gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn èmi náà yọ̀ fúnra mi o ọ̀kan gbòógì lára àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ní Akọ́láwọlé ọmọ Ládòkè ńlẹ̀mí náà àjọkú oríire lọ́tún àti lósì ni ní pápápá ẹ̀jẹ̀ ata kánkànkán ká ṣe é bí a ti ṣe é kó lè rí bí ṣe é rí ṣé ẹ gbàgbé ìwé tá ń kà ilé ariwo ni nígbà tí a bá dé abala tibẹ̀ náà ẹ mọ̀ ọ́ gbọ́ kí ni ọ̀rọ̀ ìyànjú tá a fi gbara wa níyànjú fún tòní kí ni ọ̀rọ̀ ìyànjú tá a fi gbara wa níyànjú fún tòní ẹ̀yin tẹ́ bá lóhun kan tẹ́ fẹ́ bá mi sọ ẹ mọ́ tá látàpòrò ránṣẹ́ lójú ìkànnì yìí bí n bá ṣe ń rí n ó mọ̀ ṣe àfihàn yín pé ẹ wà níbẹ̀ nítorí tèmi kí lọ̀rọ̀ ìyànjú tòní tá a fi gbara wa nímọ̀ràn ẹ sì má gbàgbé o ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí mo mọ rírì yín torí pé ẹ̀ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí a ń ṣètò yìí mò ń rí ọwọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń pín ètò yìí káàkiri àgbáyé ẹ láìkí ẹ fẹ́ràn rẹ̀ náà bí àṣà àwọn olóyìnbó kẹ́ ẹ tún wá pín kẹ́ ẹ ṣe àì kí àwọn ọmọ kéékèèké
tí wọn ò mọ ìṣe pàtàkì èdè Yorùbá kó lè yé wọn wípé bá àwà sábà o èdè Yorùbá kúrò ní tẹ́nìkan lè kó mẹ́rẹ̀, èdè Yorùbá kúrò ní tẹ́nìkan lè yẹpẹrẹ káàkiri àgbáyé ni n ò sọ pé níbi káàkiri àgbáyé ni èdè Yorùbá ti jẹ́ bàbàrà ẹ jẹ́ ó yé wa báwọn. Fáǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin òjísòrò èdè Yorùbá Àṣìṣe Olúgbilé Sálíù ẹ̀lẹ́ láti ìlú Ìṣẹ̀yìn ẹ ṣeun o ẹ kú ìfẹ́ mi ilẹ̀ ṣú kí n tó rí pètè pè mí lánàá mo mọ rírì yín o àwọn olólùfẹ́ mi àtọjọ́ tó pẹ́ nù wọn ò lè mọ́ béèrè àlàáfíà mi. Bí mo ti ń sọ lọ èdè Yorùbá kù ò ní bá àwà sábà o ọmọ ìyá mi tó Ọlátúndé Láwuyì Ògúnníran bó o ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ń kọ́ o ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ìlú Ìbàdàn ń kọ́ o ìṣe àti àṣà Yorùbá kò ní parẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ọmọ bàbá wa Láwuyì Ògúnníran àwọn tá a jọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá nù kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ìlànà tí bàbá fi sílẹ̀ làwa ń tọ̀ ọmọ làwa jẹ́ fún bàbá tó jẹ́ pé èdè Yorùbá wọ́n gbé lárugẹ títí tí wọ́n fi lọ sọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ni kò ní bàjẹ́ o èèyàn mi. Ẹ jẹ́ á tẹ̀síwájú ní pápápá kí ni mò ń gbìyànjú àti sọ abala tá a ti ń gbara wa nímọ̀ràn rèé. Tí Yorùbá bá ní alábòsí kí ni wọ́n ń pè ní alábòsí irúfẹ́ àwọn èèyàn wo ni wọ́n ń pè ní alábòsí. Ẹ rí wípé àwọn àgbàbọ̀ wọ́n ní alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kì í dáa. Irúfẹ́ àwọn èèyàn wo ni wọ́n ń pè ní alábòsí? Àwọn alábòsí afọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bà tẹni jẹ́ ni. Àwọn alábòsí àwọn tó jẹ́ pé wọ́n ti fi ẹnu wọn wọ́n ti fi kùnyàn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kẹ́ni tó lọ̀rọ̀ gangan kó tó mọ̀. Alábòsí tí wọ́n ga o alábòsí tí wọ́n pọ̀ o fún bí àpẹẹrẹ bóyá ìwọ lọ ń bọ̀ lọ́ọ̀kan alábòsí ló wà ń hà hín pẹ̀lú èèyàn kan àbí èèyàn méjì wọ́n ó ti mọ yín mú síra wọn wọ́n ó ti mọ fọwọ́ tẹra wọn rárá ara ilé ẹnu rí tí ò nìkan níní tí ò nìkan níní tí ò nìkan lọ́mọ̀rọ̀ sọ ni tí ò nìkan lọ́mọ aṣọ wọ̀ ni tí ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n ti pa onítọ̀hún kó tó débẹ̀ wọ́n ó ti ṣe yín kìnní àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò bá kùn gbé tí kò ṣeé gbọ́ létí iṣẹ́ àwọn alábòsí nù wọ́n ó ti fi ẹnu pààyàn kó tó di pé onítọ̀hún gan mọ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé alábòsí wọn èé tẹ́gbẹ́ ẹ lè rá alábòsí kan kó ní ìlọsíwájú torí ibi tó bá ti ń ṣàbòsí tí ń ṣe yín kìnní ọmọ làkejì kò ní rán tara rẹ̀ gan tó bá. Alábòsí ibi ìbàjẹ́ ni wọ́n máa ń wà ní gbogbo ọjọ́ ayé wọn. Ẹni fún àwọn wo lálábòsí kò sẹ́ni tí ò lè já lábòsí ara wọn tó kàwé tó já lábòsí ààrẹ ni tí ò kàwé tó já lábòsí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á ní pẹ́pẹ́sẹ́ bàbá Bímbọ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì Àjíbọ́lá Àyìndé ẹ ṣeun mo rí yín bẹ̀ ń wo ẹ dúró déédéé o ẹ pín kó kárí ilé kó kárí oko wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́ nílùú London báyìí ẹ ṣeun mo dúpẹ́ o ọ̀dẹ̀ ọ̀dùn bí o. Àwọn alábòsí burú tí wọ́n bá rí ẹnìkan tó ń ṣe dáadáa tí wọ́n bá rí ẹnìkan tó ń tẹ̀ síwájú bí wọ́n bá wá sọ̀rọ̀ rẹ̀ láàrin ara wọn ní kẹ́ni tí òun nìkan ni ṣé òun nìkan lọ́mọ̀ ṣe ni ṣé òun nìkan lọ́gbọ́n tán ni ṣé òun nìkan ló mọ̀ tán ni wọ́n fẹnu bà tèèyàn jẹ́ wọ́n fi ẹnu gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n fẹnu sọ̀rọ̀ ọ̀bàjẹ́ èèyàn débi wípé tí wọ́n bá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn rẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ èèyàn fún tí wọn ò bá mọ onítọ̀hún àwọn náà bẹ̀rẹ̀ kórìíra lórí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn alábòsí wọn ò ní rí nǹkan rere kan sọ nípa ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀. Àwọn alábòsí ìbàjẹ́ ènìyàn ni wọ́n máa ṣe. Ìdí rèé o tí mo fi wá ń pè wá alábòsí ò ráyé wá alábòsí yìí tẹ̀ ẹ́ síwájú alábòsí kì í ní ìgbéga ojú kan náà lálábòsí máa wà ń wọn bá ti fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n fi bà tẹni jẹ́ tí wọn ò bá ríre kankan láti sọ ń pa èèyàn wọ́n ní ẹni tó nàka kan séèyàn
ẹ má jẹ́ á gbà pé mẹ́rin yòókù ó wà lọ́wọ́ tiẹ̀ náà. mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ yé ṣàbòsí èèyàn mọ́. bẹ́ẹ̀ bá rẹ́ni títí ẹ̀ dá ẹ bá yọ̀. ẹ̀yin náà ẹ gbàdúrà k'Ọlọ́run ṣàánú yín kí tiyín náà ó dáa. ẹ má fẹnu kùn yàn wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ má fi ẹnu bà tèèyàn jẹ́ mọ́ o. iṣẹ́ àwọn alábòsí nù. ìdí rèé o tí mo fi ní ẹ jẹ́ ká pàrọ̀ pọ̀dọ̀ fún wa, ká ṣe dáadáa, ká yé ṣàbòsí, káwa náà ó lè rọ́nà lọ. ó tán lẹ́nu ó kùnkùn lábala tibẹ̀. ní pápápá Àjíbọ́lá Àyìndé ẹ ǹlẹ́ o, ẹ kú ìgbádùn, ẹ dúró síbẹ̀ gidigba fún mi ní bàbá Bímbọ́, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. gbogbo ìlú London ńkọ́, ìwé tá ń kà ilé ariwo òun rèé, eléyìí tí olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè tí mo kọ. ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá, eléyìí tá a ṣètò ìkànnì, ibi tá a ti dánu dúró tẹ́yin bá ń fi ọkàn bá mi lọ, bóyá kí n padà sẹ́yìn díẹ̀ fáǹfààní àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. mo ní Adéyọyìn tó jẹ́ olùtàn ìwé yìí, òun àti àwọn ìyàwó rẹ̀ méjì, Oyèrónkẹ́ àti Àtinúkẹ́. mo ní àárín àwọn ìyàwó méjèèjì yìí Ògún, Adéyọyìn wá wọlé tọ̀ ìyàwó tó kọ́kọ́ fẹ́ tó jẹ́ Oyèrónkẹ́. ó wá sọ fún pé tó bá fẹ́ kínú òun ó dùn sí ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá ní òun o, tó bá fẹ́ kínú òun ó dùn sí òun, kí òun àti Àtinúkẹ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀, kí ìfẹ́ sì wà láàrin wọn. ibi tí mo ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá nù. mo ní Oyèrónkẹ́ sì jẹ́ẹ̀jẹ́ fún ọkọ wọn wípé òun ti gbọ́, kò ní sí wàhálà láàrin àwọn. Adéyọyìn jáde nínú yàrá Oyèrónkẹ́, ó sì lọ bá Àtinúkẹ́ tó ń dúró dè nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ níta. àwọn méjèèjì sì forí lé ọ̀nà ilé ìtajà kòkó Adéyọyìn, ibi tá a ti dánu dúró nù. nínú ọkọ̀ ní ọkọ ìyàwó tí ń tú àṣírí ohun tí òun àti ìyáálé rẹ̀ jọ sọ fún ìyàwó tí í ṣe Àtinúkẹ́, tí àwọn méjèèjì sì ń rẹ́rìn kékékékékéké bí wọ́n ṣe ń sọ̀rọ̀ náà. Àtinúkẹ́ sọ fún ọkọ wọn wípé òun ò ṣetán o láti bá ìyáálé òun dá nǹkan kan pọ̀ ní tòun o. ó ní kí kálukú ṣe ọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ó sì mọ iye ẹran tí ó pa. Adéyọyìn sì fún lésì wípé bó bá ṣe fẹ́ náà ni òun yóò bá fẹ́. ṣe ẹ kúkú mọ̀ pé ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí kì í ṣe ojú lásán. Àtinúkẹ́ gbogbo ohun tó bá sọ fún Adéyọyìn náà ni ó máa ń ṣe. lójú ewé ọmọ àjíṣà oògùn abẹnugọ̀ngọ̀, adé orí kẹfà ìwé náà, eléyìí tó ní olówó láyé mọ̀. àṣé òtítọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní olówó láyé mọ̀. Èdùmàrè má ṣe wá ní àsìnìwáyé o. ìlú Tèmíyémi ti ń rọ́kùnkùn kẹ̀kẹ́ fún ayẹyẹ ọdún 10 tí ọba ìlú náà gorí ìtẹ́. àwọn baba ńlá rẹ̀ gbogbo ètò ló ti tò, nítorí àwọn ìgbìmọ̀ olóyè ìlú náà ti ṣe àkójọpọ̀ orúkọ àwọn ènìyàn tí wọn yóò fi oyè dá lọ́lá fún ti ayẹyẹ ọdún 10 eléyìí tí ọba ìlú náà gorí ìtẹ́, léyìí tí Adéyọyìn náà sì jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn ọ̀hún. kódà oyè máyégún tìlú Tèmíyémi òun náà ni wọ́n fẹ́ fi jẹ. gbogbo àwọn ọ̀rẹ́ pẹ̀lú ojúlùmọ̀ ni Adéyọyìn ti kọ̀wé ránṣẹ́ sí wípé kí wọ́n wá yẹ́ òun sí o níbi ayẹyẹ ìwúyè tí ọba ìlú Tèmíyémi fẹ́ fi òun jẹ. Oyèrónkẹ́ pẹ̀lú Àtinúkẹ́, àwọn náà ti kọ̀wé sí àwọn èèyàn wọn o wípé ọkọ àwọn mà fẹ́ joyè ní ìlú Tèmíyémi, kí wọ́n wá yẹ́ àwọn sí o. ká má bó òpó lọ sílé olóró, ẹsẹ̀ àbí kí n sọ wípé ẹsẹ̀ ti pé bàbí sí ààfin ọba ìlú Tèmíyémi. láàárọ̀ ọjọ́ tí wọ́n ó joyè yìí, ojú ọ̀nà kò mà gba èrò mọ́ o, torí pé ààfin ọba ìlú Tèmíyémi náà kò gba àwọn èèyàn mọ́. gbogbo àwọn èlòjò ló ti wọ inú ìlú náà wá láti mọ bí ohun gbogbo ṣe fẹ́ lọ
níbi ayẹyẹ ìwúyè náà àti pàápàá jùlọ àwọn tí wọ́n wá bá Adéyọyìn yọ̀ fún ti ayẹyẹ ìwúyè. Ètò bẹ̀rẹ̀, àwọn onílù tọ̀pábọ̀ ìlú, àwọn akígbe ò dákẹ́ ariwo pípa. Bákan náà ni àwọn ènìyàn ń gbádùn látàrí ọrọ̀ ajé tó ń lọ bó ṣe yẹ kó lọ láàrin ìlú náà. Àwọn alápatà náà ń yọ̀ sìnkìn bí wọ́n ti ń dúnbú màálù tí àwọn náà sì ń palẹ̀ kò mẹ́ni okun mọ́ jìsúnú àpò sakasaka eléyìí tí wọ́n gbé lọ́wọ́. Adéyọyìn kò kúkú gira náwó rárá níbi ayẹyẹ ìwúyè náà. Bẹ́ẹ̀ ni àwọn ìyàwó rẹ̀ méjèèjì náà ń pààrọ̀ aṣọ bí ẹni tó ṣe wípé àwọn gangan ni wọ́n ń jẹ oyè. Kódà àwọn méjèèjì wọ́n ṣe bẹbẹ o. Àwọn náà wọ́n pe àwọn ẹlẹgbẹ́ wọn, ẹgbẹ́ tí wọ́n wà eléyìí tí wọ́n ń ṣe. Èrò ti Àtinúkẹ́ ó pọ̀ ju ti Oyèrónkẹ́ lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní há oríṣiríṣi ẹ̀bùn fún àwọn àlejò rẹ̀ tí wọ́n bá ra àǹkárá tó mú fún ti ìnáwó náà. Inú Oyèrónkẹ́ kò dùn nígbà tó tó àsìkò kan nítorí pé Àtinúkẹ́ rí owó ná. Ṣùgbọ́n ṣe bó o ti mọ ẹlẹ́wà sàpọ́n, òun náà ni ọ̀rọ̀ Oyèrónkẹ́ ní tirẹ̀. Ṣé bí Yorùbá ló sọ̀rọ̀ tó fa kò mú òkun yọ tó wípé orí alábàárò ò ní burú títí kílẹ̀ ó má sú. Ojú ọjọ́ ti bẹ̀rẹ̀ sí ní po fírí o. Àwọn àlejò ti bẹ̀rẹ̀ sí ní gba ọ̀nà ilé wọn lọ. Àwọn olórin ti ń palẹ̀ mọ́ lójú agbo lójúde olóyè Adéyọyìn. Báyìí ni ọmọ bẹ̀rẹ̀ sí ní mú Àtinúkẹ́ tí wọ́n ṣùgbà rẹ̀ dìgbàdìgbà. Ó di ilé ìwòsàn. Àtinúkẹ́ kò bímọ títí tó fi di nǹkan aago 2:30 lóru kó tó di wípé wọ́n gbúròó ọmọ tuntun tó ń wípé mùá mùá mùá. Nígbà tí wọ́n sì wo abí ọmọ tuntun náà ló di ọmọkùnrin làǹtìlanti kan o. Ọjọ́ ńlá òní ọjọ́ yìí. Àfẹ̀mọ́jú òru ọjọ́ tí wọ́n ṣe ayẹyẹ ìwúyè, òun náà ni ìyàwó olóyè Adéyọyìn ló bí ọmọkùnrin làǹtìlanti kan léyìí tó jẹ́ pé ọjọ́ ayọ̀, ọjọ́ mọ́nigbàgbé ni. Kí ilé ọjọ́ kejì ó tó mọ́, olóyè Adéyọyìn ti dé ilé ìwòsàn láti lọ mọ ohun tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tó wọlé sí ilé ìwòsàn, àwọn ènìyàn ti ń kí ní àkígbà. Olóyè ẹ kú ewu ọmọ tuntun o. Olóyè ẹ kú oríire o. Wọ́n ti ń dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú rẹ̀. Tààrà ló wọlé sí ibi tí Àtinúkẹ́ wà láti lọ fojú kan ìyàwó àti ọmọ rẹ̀. Nígbà tí ó gbọ́ wípé ọmọkùnrin ni ìyàwó òun bí, ó fò sókè, fìlà orí rẹ̀ sì síbọ́ sílẹ̀. Kò mọ ìgbà tó pariwo wípé orí mi mo dúpẹ́, ẹlẹ́dàá mi mo dúpẹ́. Báyìí ló bẹ̀rẹ̀ sí ní kẹ́ Àtinúkẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Ó wá dàbí ẹni pé orúkọ ọmọ náà ló ń romọ. Orúkọ tí wọ́n sì sọ ọmọ náà ní ọjọ́ kẹjọ ni Oyèwọlé Ọládìméjì ọmọ Adéyọyìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sì dá orúkọ jọ fún ọmọ Àtinúkẹ́ níwọ̀nba àgbà tó ṣe wípé àkọ́bí tiẹ̀ ni. Ọlá Adéyọyìn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí. Bẹ́ẹ̀ sì ni àwọn ìyàwó rẹ̀ méjèèjì náà ń ṣe abiyamọ lọ́ọ̀dẹ̀ ọkọ wọn. Ṣùgbọ́n ìrẹ́pọ̀ kò sí láàrin wọn o. Nítorí ọ̀nà tí kálukú wọn gbà fẹ́ Adéyọyìn náà ló ṣe apá kan jà mọ́. Ojú oorun ni Àtinúkẹ́ wà lọ́sàn-án ọjọ́ kan tí oníṣẹ́ fi wá jíṣẹ́ fún un wípé ìyá rẹ̀ ṣe aláìsí mọ́júmọ́ o. Àtinúkẹ́ pariwo, ó sì bú sẹ́kún gbagada wípé omi tán lẹ́yìn ẹja òun o, omi tán lẹ́yìn ẹja òun o. Ó mórílé ilé wọn láti lọ mọ ohun tó ń ṣẹlẹ̀. Nígbà tó dé ilé wọn, ó bá àwọn ènìyàn tí wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ tí wọ́n wá bá bàbá rẹ̀ kẹ́dùn. Ó ń sunkún títí ojú ní òun ò rán níṣẹ́. Ìròyìn kàn bá ọkọ rẹ̀ níbi tó wà. Òun náà sì mórílé ilé àwọn àna rẹ̀ láti lọ bá wọn kẹ́dùn. Wọ́n ṣètò ìsìnkú ìyá Àtinúkẹ́. Lẹ́yìn oṣù kan tí ìyá Àtinúkẹ́ tẹrí gbasọ,
nǹkan ò rọgbọ fún Àtinúkẹ́ mọ́ nínú ilé ọkọ rẹ̀ mọ́ o. Adéyọ̀yìn ti bẹ̀rẹ̀ sí ní kórìíra Àtinúkẹ́ tó máa ń fẹ́ lójú àti mú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àtinúkẹ́ wá dàbí ìgbẹ́ lójú Adéyọ̀yìn tí kò sì fẹ́ rí imí rẹ̀ lákìtàn mọ́. Ọ̀rọ̀ di pàṣán tá a fi nàyà lé. Ó wà lájà fún ìyàwó. Ṣebí ìyá Àtinúkẹ́ náà ló ń bá tójú bọ ilé adáǹṣe nígbà ayé rẹ̀. Nígbà tó sì ti kú báyìí, omi ti tán lẹ́yìn ẹja Àtinúkẹ́. Ọ̀rọ̀ sì wá di bó kọ. Ọ̀rọ̀ sì wá ti dojúrú fún Àtinúkẹ́ lọ́ọ̀dì ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni inú ilé bẹ̀rẹ̀ sí ní gbóná girigiri mọ́ Àtinúkẹ́ nílé Adéyọ̀yìn. Oyèrónkẹ́ ò fèsì ní tirẹ̀ o. Ó ń wòye bí ohun gbogbo bó ṣe ń lọ. Ó tilẹ̀ ń rò lọ́kàn ara rẹ̀ wípé bóyá àlá ni òun ńlá àbí ojú oorun náà ni òun wà ní. Àwọn àgbà bọ̀ wọ́n ní orí jà ó jòògùn lọ. Ọ̀rọ̀ di gbọ́n mi sí omi ò tó láàrin Adéyọ̀yìn àti Àtinúkẹ́. Lásìkò yìí ọmọ Àtinúkẹ́ ti di 3 nígbàtí ọmọ Oyèrónkẹ́ sì di 4. Bí ọmọ ṣe ń pọ̀ ní ilé Adéyọ̀yìn bẹ́ẹ̀ náà ni owó ń pọ̀ sí. Àwọn dúkìá rẹ̀ náà kò sí lóǹkà débi wípé òun gan ò mọ àwọn ibi tó ní dúkìá sí. Kódà Adéyọ̀yìn kò tilẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí ìní rẹ̀ wà. Ṣùgbọ́n ayọ̀ kò sí ní inú ilé rẹ̀ mọ́ nítorí àwọn ìyàwó rẹ̀ méjèèjì kò ní ìfẹ́ ara wọn. Ìgbésí ayé olóńgbò àti èkúté ni wọ́n ń gbé. Ó lágbára ilé ariwo. Tó ẹ jẹ́ á dúró ní àárín níbi tá a wà yìí. Ẹ má gbàgbé ẹ pín kó kárí ilé kó kárí oko. Gbogbo ẹ̀yin tèmi tẹ́ ẹ wà níbẹ̀, gbogbo yín pátá òun náà ni mò ń rí o. Akínlolú àbí Akíntọ́lá kí ni mò ń wò yìí o. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí ọmọ Kúrè, ẹ ṣeun. Mo rí yín, ẹ dúró dáadáa, ẹ dúró déédéé o. Akínfọláyan, Akíntọ́lá, àwọn náà ń wò mí. Ẹ má bínú gágà tí mo fi sójú yìí, òun náà ló ń ṣe apá kan jà mọ́ o. Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ pátápátá ni mo rí. Evangelist àǹtí mi láti orílẹ̀-èdè Nàìjíríà, it is well o. Evangelist Olúwatóyìn Adékù, ṣàlàáfíà lẹ́wà, gbogbo ilé ń kọ́ o. Ẹ kú ìdòdì mú, ẹ kú ìdílé mú, ẹbí wa ò ní bàjẹ́ o. Ẹbí Ọ̀pájọbí ò ní bàjẹ́. Ẹ ṣeun. Olórí ẹbí ń kọ́, gbogbo àwọn èèyàn mi ń kọ́, gbogbo àwọn mọ̀lẹ́bí ń kọ́ lọ́tún àti lósì. Ẹ ṣeun, mo rí yín, ẹ dúró déédéé o. Ẹ kú ìfẹ́ mi, ẹ kú àtìlẹ́yìn mi, ojú òní tì yín o. Ìhà yín ni wọ́n dúró fún ti òní. Nọ́mbà tí ẹ pè mí sí tó bá ṣe pé ẹ̀yin wà lẹ́yìn odi tí kìí ṣe orílẹ̀-èdè Amẹ́ríkà, +1 202 380 8501 +1 202 380 8501. Bóyá ẹ ní ọ̀rọ̀ kan àbó míì tẹ́ ẹ fẹ́ bá mi sọ, ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. A sọ̀rọ̀ nítùnbí ìnùbí. Mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi. Mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àǹtí mi àgbà Olútóyìn Adékù, ẹ ṣé, mo dúpẹ́, ojú òní tì yín, okùn mọ̀lẹ́bí òní jà o. Àti gbogbo ẹ̀yin tí mo lè dárúkọ wa níkọ̀ọ̀kan. Ẹ má gbàgbé, ẹ ń wò mí ní YouTube, ẹ ń wò mí ní TikTok àti ìmọ̀lẹ́ tún ti ń wò mí Facebook. Títí ọjọ́ mẹ́jọ tá a tún yọ láǹfààní láti pàdé ara wa. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Àṣà Yorùbá ò ní parẹ́, èdè Yorùbá ò ní parun. Níwọ̀nba àgbà tẹ́yin wà níbẹ̀ òun, tèmi náà wà ní àhín, a ó jọ máa ṣe ìgbélárugẹ èdè Yorùbá ni. Ẹ pín kó kárí ilé kó kárí oko. Live and direct lẹ́ ń wò mí. Títí ọjọ́ mẹ́jọ ọ̀hún, ire o.